tó ọ̀rọ̀ yẹn sọ bàbá. mo ní bí mo ṣe wà kí n tó lè yìnbọn sí tó lè ràn mí. kò sẹ́ni tó lè yìnbọn sí tó lè ràn yín. bẹ́ẹ̀ ni mo sọ. tán bá mú ìbọn yẹn tán bá dà kọ yín tán yí padà tán ṣe báyìí tán yí padà. ọba yìí padà lẹ́ẹ̀mẹ́wàá omi tá a bá fi ṣe ẹnkì wo máa ń lára. ibi tẹ́ ẹ bá dé ibi tẹ́ ẹ bẹ̀rù ayé yín dé wọn lè yìnbọn kankan mọ́ kọ́kọ́ rìn. ìbáàjẹ́ pistol. gbogbo ẹnu mo fi sọ. kí ló dé bàbá. ìbò ogun ni. ogun ni. ìbò ogun ni. ṣùgbọ́n lórúkọ tá a pa àyà ṣùgbọ́n lórúkọ tá a pẹ̀tù ṣùgbọ́n lórúkọ tá a pàjẹ́ ṣùgbọ́n gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló papọ̀ tó di ìránṣẹ́ inú ọmọ àbọ̀. bàbá sọ ti yìnbọn lóyún rí. dáadáa. bó ló ṣe ṣẹlẹ̀. nígbà tí mo ṣe wà lórí ọdẹ wọ́n pe ọmọdé mi ní tírí àdẹkùlọ gbó ṣóṣó ẹ̀ so ọ̀yà ló yìnbọn sí wọ́n á yin ṣákàbla ní o nígbà yẹn wọ́n á yin dédé ìtàn mi báyìí àyà méje olúlu àjọ tí mo wọ̀ kò wọlé. kò wọnú ara báyìí. bíi ló dédé bíi ni àyà méje ló bà mí. àyà ọ̀tá àbọ̀ méje ló bà yín. ó sì lu gbogbo aṣọ ẹ̀ kò wọlé. kò wọlé sí yín lára. bẹ́ẹ̀ ni mo sọ. àwọn ìrírí wo lẹ tún rí nípa ọ̀rọ̀ ọ̀bọ̀n yàtọ̀ sí ti àyà yẹn. nípa ti ọ̀rọ̀ ọ̀bọ̀n gbà tá lọ́jà tí OPC lọ́jà lọ́wọ́ mo lọ. bàbá ẹ já dó síbi tọ̀wọ̀ yẹn ẹnìkan sọ̀rọ̀ kan lórí ṣé lóòótọ́ ni OPC lọ́wọ́. dáadáa. kí ló bí ìjà tẹ lọ́jà lọ́wọ́. lórí ọba ni. kí ló ṣẹlẹ̀. wọ́n ń du ọba àwọn sọ́pọ̀tì ẹnìkan. Agídí máa lájà. Agídí máa lájà. Agídí máa lájà. Àwo ilé Ifẹ̀ o. Àwo nígbàwo nígbọ̀wọ́. Àfàìgbàwo nígbọ̀wọ́ o. Àwo àtẹ. Àwo àyà. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ kristẹni mo jẹ́ mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa ń jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wà á máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú wọ́n pe kìnìún kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ́n tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wé àwọn ọṣẹ atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ìṣòro yóò ti mọ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti mọ yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti mọ yé wọn. now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tèmi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ sí ibi tí wo ti mú yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa. bàbá mo kí yín ẹ mọ̀ ṣe pàtàkì ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ lọ́jọ́ kan ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ wá bí yín léèrè tẹ́ ẹ sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí wípé tẹ́ ẹ bá wọnú igbó ẹ rẹ̀ ràn pa lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ dàgbà báyìí ni o bẹ́ẹ̀ bá wọnú igbó ẹ rẹ̀ ràn pa irọ́ ni o ládùúrú adúrú ọjọ́ orí yín kò sí rọ́mbẹ̀. bíi ti báwo. n tí ọdẹ tí mo ṣe títí mo fi tó báyìí wọ́n dẹ̀ bí mi sínú ọdẹ ni kì í ṣe pé mo jogún ẹ̀ ni kì í ṣe pé mo sáwọ ọdẹ. ṣùgbọ́n níjọ́ tójú ń pọn yín nínú igbó ńkọ́ só ti wà rí tójú ń pọn dẹ nínú igbó. àmọye ìgbà tójú pọn ọdẹ nínú igbó alẹ́ kiri kéèyàn rí bí 20 máìlì kó tó rẹ̀ nàpa. adẹ ìrí gbà míì kéèyàn ó lọ bí ó ṣe rò pé òun ò rí ẹran tí ò ní rẹ̀ràn. mo ń gbọ́ yín lọ. ara ìpọ́njú ọdẹ náà nìyẹn. mo ń gbọ́ yín lọ.
adẹ̀lẹ̀ kirikiri kó débì míì kó dé etí odò pé ibẹ̀ ló ti lómi mu nígbà tó bá dẹ̀ bá omi inú odò ẹ̀ ara ìpọ́njú ọdẹ náà ni. ẹ wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ẹni wọn à lè sáyìn ládàá kọ́ wọlé bẹ́ẹ̀ ni mo kí ló dé ara àjẹsára tá a ti jẹ náà ni ṣé ẹ sópìsì rí ni dáadáa bíi ti bò ó ajẹ́pẹ́ mọ́ Gani Adams dáadáa Gani Adams ẹ̀ mọ̀ dáadáa ṣé tí Gani Adams bá rí yín Sunday ayé mọ̀ ó dá mi mọ̀. bóun náà ṣe mọ̀ yín. ní ìgbà tí Gani Adams sì wà pẹ̀mṣẹ́lẹ̀ kápẹ́ńtà ni kápẹ́ńtà ni wọ́n. nígbà tó dẹ̀ wá síbí lọ́rẹ̀ Jerry tá ń pè ní eléwé ọ̀la ó ní bàbá odò à ń gbà ẹ̀ so kí n má fa rògùn títí dégbà tí Gani Adams tó ń ṣe ọdún ní Arigidi mo lọ tẹ́ ẹ̀mẹ́jọ nígbà tó dẹ̀ tó ń ṣe marriage ìyàwó ẹ̀ Mojí tó wà lọ́wọ́ ẹ̀ ẹ tó lọ ọmọ Oǹdó ni àjọṣe ní civil center lóńdó ni civil center lóńdó ni. bó ṣe jẹ́ nù. ok a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí bàbá a jẹ́ pé ajínigbé kan ò lè jí yín gbé ajínigbé kan ò lè jí mi gbé o. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ bàbá. ọ̀pọ̀ náà jọ kọ̀ọ̀kan wọ́n ní a máa mọ̀. ó dáa bẹ́ẹ̀ bá a ṣe wá wò bàbá kí ni pàtàkì nǹkan tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò lágbègbè yìí torí àdúgbò tá a wà yìí agbègbè yìí máa dá tó bá dalẹ̀. ọlọ́wọ́ ọba náà ló ń ṣọ́ wa àwọn ọdẹ ìlú mi náà dẹ̀ ń gbìyànjú tó bá dẹ̀ kù díẹ̀ káàtó àrígbà míì tá a pe àwọn àmọ̀tẹ́kùn wọ́n tó wá sọpọ́tì wa lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe wà yìí o. ṣé ẹ wá ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. à ń gbọ́ ní ìgbẹ́ òkè rere kò dé ọ̀dọ̀ wa ń bí kálukú ló ń lọ kó ẹ̀ ní ìrọ̀rùn obìnrin lọ kó ẹ̀ ní ìrọ̀rùn kò sí wàhálà kò sí pé wọ́n gbọ́ ní kò sí nǹkan kan kò sí pé bandits kan wá jà mí kò sí irú ẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí ní environment wa. ṣé lóòótọ́ lóògùn ọ̀bá wà. dáadáa but oògùn masakabula lọ́wọ́ àwọn. tí AK-47 gan wà. ìbọn tán gbé lọ́wọ́ ìbọn straight bullet. mo sọ fún yín bàbá bó o lẹ ṣe mọ̀. mo ló wà tá a confirm ẹ̀ bí mo ṣe wà ẹ̀kọ́ sẹ́ni tó lè yìnbọn sí mi tó lè ràn mí ní tèmi. bàbá. ò bá fi oògùn kí kò lè ràn mí. ní tí mo jẹ sí mo cross nǹkan tó wà lára mi náà ni. bàbá ẹ tó ọ̀rọ̀ yẹn sọ bàbá. mo ní bí mo ṣe wà ẹ̀kọ́ sẹ́ni tó lè yìnbọn sí mi tó lè ràn mí. kò sẹ́ni tó lè yìnbọn sí mi tó lè ràn mí. bẹ́ẹ̀ ni mo sọ. tán bá mú ìbọn yẹn tán bá dà kọ yín tán yí padà tán ṣe báyìí tán yí padà. ọba yìí padà lẹ́ẹ̀mẹ́wàá omi tá a bá fi ṣe ẹnkì mo máa ń lára. ibi tẹ́ ẹ bá dé ibi tẹ́ ẹ bẹ̀rù ayé yín dé wọn lè yìnbọn kankan máa kọ́kọ́ rìn. ìbáàjẹ́ pistol. gbogbo ẹnu mo fi sọ. kí ló dé bàbá. ìbógun ni. ogun ni. ìbógun ni. ṣùgbọ́n lórúkọ tá a pa àyà ṣùgbọ́n lórúkọ tá a pẹ̀tù ṣùgbọ́n lórúkọ tá a pàjẹ́ ṣùgbọ́n gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló papọ̀ tó di ìránṣẹ́ inú ọmọ àbọ̀. bàbá sọ ti yìnbọn lóyún rí. dáadáa. bó ló ṣe ṣẹlẹ̀. nígbà tí mo ṣì wà lójú ọdẹ wọ́n pe ọmọdé mi ní tírí àdẹkùlọ gbó ṣùṣù ẹ so ọ̀yà ló yìnbọn sí wọ́n á yin ṣàkàbìlà ní o nígbà yẹn wọ́n á yin dédé tàn mí báyìí àyà méje olúlu aṣọ tí mo wọ̀ kò wọlé. kò wọnú ara báyìí. bíi ló dédé bíi ni àyà méje ló bà mí. àyà ọ̀tá àmọ́ méje ló bà yín. ó sì lu gbogbo aṣọ ẹ̀ kò wọlé. kò wọlé sí yín lára. bẹ́ẹ̀ ni mo sọ. àwọn ìrírí wo lẹ tún rí nípa ọ̀rọ̀ ọ̀bọ̀n yàtọ̀ sí ti àyà yẹn. nípa ti ọ̀rọ̀ ọ̀bọ̀n gbà tá a lọ́jà tí OPC lọ́jà lọ́wọ́ mo lọ. bàbá ẹ já dó síbi tọ̀wọ̀ yẹn ẹnìkan sọ̀rọ̀ kan lórí ṣé lóòótọ́ ni OPC lọ́wọ́. dáadáa. kí ló bí ìjà tẹ lọ́jà lọ́wọ́. lórí ọba ni. kí ló ṣẹlẹ̀. wọ́n ń du ọba àwa support ẹnìkan. ẹ support ẹnìkan. ìlú wọn support ẹnìkan. nígbà tí wọ́n kó ọ̀wọ́ mọ̀pó tó pọ̀ jù wá lọ wọ́n á di ẹni orí yọ. ẹ dúró lọ́jọ́ tẹ̀ ń sọ yìí ṣé Gani wà mẹ́jọ náà. kò lọ. Gani Adams ò lọ. lọ. bí ọdún wo ni ìgbà tẹ̀ ń sọ yìí. ọdún tí mò ń sọ yìí tí n bá ní parọ́ àti tó almost 32 years. 32 years bó o lẹ ṣe lọ kí ló ta ló ní kẹ́ ẹ wá. torí ọ̀rọ̀ kan wà tó ń trend lórí social media ẹnìkan wà tó ń pè ní Afasino ó ní ní 2002 ó ní nǹkan kan ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tí Gani Adams wá sọ́wọ́
àwa tiẹ̀ wá rò pé bóyá rọ́ ni kíní ẹ̀ lórí social media kì gan. í ṣe Gani Adams àwa ọmọ ẹ̀ ló lọ bẹ̀ ó fún ara ẹ̀ ò lọ Gani Adams Gani Adams gbẹ́gọ́ ò lọ. lọ láti Èkó láti Ìbàdàn Òdìgbò Oǹdó Ọ̀wọ̀ nínú àwọn ọmọ wọn náà wà nínú wa Okay. ẹni tá a fẹ́ kó jọba ẹ̀ ó jẹ́ mẹ́mbà tó dẹ̀ lówó Mẹ́mbà OPC OPC bọ̀tì àárọ̀ náà lọ ẹ̀rọ náà lọ. àríkè a jẹ́ pé ọ̀rọ̀ tí àfa sínú sọ jọra wọn náà o. bẹ́ẹ̀ ni Torí but nǹkan tí àfa sínú wa sọ tí ò wá yé mi ń bẹ̀ ni wípé àfa sínú sọ wípé Gani Adams wá bẹ̀ pé wọ́n múra fún bí obìnrin jáde. rárá Gani Adams ò lọ gbákejì ẹ̀ ló lọ Kí ló kọ gbákejì ẹ̀ gbá? gbákejì ẹ̀ wọ́n ń pè ní orúkọ ẹ̀ ti sáké mi ó ti kú náà ó ti kú ní accident lọ́nà Ìjẹ̀bú-Òde Lọ́nà Ìjẹ̀bú-Òde ni gbákejì wọn ló lọ. gbákejì wọn ló lọ Ó dáa Gani Adams ò lọ ó dáa tẹ́ bá wà wò sọ́ọ̀lẹ̀ ní Gani Adams. Ó níbi tí mò ń lọ o. èmi ò lè sọ pé ọ̀lẹ tẹ́ bá ń wo fíìmù tó ń ṣe fún wa yìí fíìmù Yorùbá yìí ṣé ẹ mọ̀ pé náà bá ń jagun olórí gan ó lè wà lórí ẹṣin a máa wo bí wọ́n ṣe ń jagun tó bá rí mọ̀ pé ọwọ́ àwọn èkejì fẹ́ ju ti àwọn ọmọ tó lọ báyìí ní ó bọ́lẹ̀ so Gani Adams kò lọ ó wà nítòsí kò tẹ̀ ń ṣe pé ó ró aṣọ obìnrin kúrò ní Ọ̀wọ̀ ìrọ̀ ni ẹni bá sọ bẹ́ẹ̀ kò lọ Gani Adams ò lọ. Bọ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń sìn báyìí àwọn kan ní ó yẹ kí Gani Adams jáde lórí ọ̀rọ̀ ajínigbé. Wọ́n ní ó yẹ kí Gani Adams náà tiẹ̀ ṣe bí ọmọ ọkọ gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwọn kan wá ní ọlẹ́ni pé bẹ́ẹ̀ bá fọ́ etí ẹ̀ gan pé kò lè ṣe nǹkan kan. èmi ò lè sọ pé ọ̀lẹ kò ní ẹ̀dá kejì gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá akíkanjú náà máa ń fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni bá láyà tó gbàgbá sùn lẹ́yẹ ní jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò irú bí wọ́n ṣe sọ pé Sunday Igboho ń ṣe Gani Adams ló yẹ kó máa pa irú ló yẹ kó máa parọ́ ojú yìí. bẹ́ẹ̀ ni àṣà Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá láyé àtijọ́ bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò kì í wà ní ibi tí air condition bá wà ibi tí ọyẹ́ wà àbí ká lo ọkọ̀ kan mẹ́rìírí so togun ni ó máa rìn tẹ́ bá wo Ìgbòho tánsọ́ǹtì àwọn ọmọ mi ló máa ń fi hàn mí lórí fídíò ó máa ń lọ pẹ̀lú ilọ́ọ̀sì pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ tá lọ irú ìwà tó yẹ kí Gani Adams náà kó máa hù náà ni ọ̀tún ká jókòó sójú kan ká ní à ń lọ Àbújá lè ní à ń lọ Èkó lọ́la kì í ṣe oyè akíkanjú tó jẹ nù tèmi lè rí sọ o. But bẹ́ẹ̀ tá a bá wò dáadáa lórí ipò tí Gani Adams jẹ yẹn orí ipò tó wà yẹn tá a bá ní kàn wò dáadáa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni wọ́n. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ nìyí akin lójú ogun náà ń pè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni Ṣùgbọ́n tá a bá wò dáadáa inú àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ò dùn. Ṣé Gani Adams ti jagun kan rí lójú yín? Ṣó ti fawọ́ kan rí lójú yín tẹ́ mọ̀? kò sí ogun tó jàre tí mo rí o Eh! ilẹ̀ Yorùbá Bàbá ọdún wo lẹ join Gani Adams? Lẹ join ṣé Fáṣọ̀hún gẹ́gẹ́ lẹ́wà tẹ́lẹ̀ ní àbí Gani? ṣe mọ̀ pé ọmọ Fáṣọ̀hún ní Gani òun náà yẹ ó dà fáìtì kúrò bẹ́ẹ̀ ni abẹ́ Fáṣọ̀hún lòun náà ti jáde Ọmọ Oǹdó ní Fáṣọ̀hún. bẹ́ẹ̀ ni ó dàbí igbákejì Fáṣọ̀hún nígbà tó yá lòun náà dàtẹ̀ sílẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé wọ́n tún pe ẹnìkan ní Yusuf Kwara tani Oòduà Grace àmì ìtumọ̀ wọn tún pín sí mẹ́ta so ìmọ̀ wọn gan òṣèkan ìmọ̀ wọn òṣèkan Láyé àtijọ́ nígbà tẹ́ ń ṣe OPC kò rí báyìí. kò rí bẹ́ẹ̀ o láyé àtijọ́ nígbà táwọn ń ṣe OPC a ní òkúgbẹ́ kan tí ẹnìkan bá ti òkálé ẹnìkan bá ti bọ ọwọ́ báyìí tá a bá fọwọ́ lé lọ́rùn tá a jẹ́ 100 tá a lọ bẹ́ẹ̀ ni tó wà lẹ́yìn kò ní ràn Ṣé ìròyìn wá wà lọ́wọ́ yín máa ń sìn? á ṣe lè rí bọ̀dọ̀ àwọn ọmọ ìpáàlẹ̀ òjá ṣe mọ́ Kí ló dé? ṣé àwọn tó ń lọ oko olóko tó ń kán òbí olóbì tá ń já báàgì gbà lọ́jà yìí
táwọn ń já fóònù ìgbà yìí lọ́rùn fún òrùka fún. ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wà lọ́wọ́ tó yín wà tẹ́ tí ẹ̀ ní lè ṣe. àìlè mọ́ ìwà àwọn ọmọ ìwòyí kò jẹ́ kéèyàn lè ṣe nǹkan gbogbo agbára àwọn fún nǹkan ọmọ agbára fún ọmọ mọ́. láéláé. bàbá mo kí yín inú wa dùn ẹ mọ̀mọ́ ṣe ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa a mọ̀mọ́ ṣe wà Kọ́láwọlé Aláwọ̀dé ló kọ́.